TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Ètò TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànà kú kọjá mórí nǹkan fèrè, bàbá rìnrìn káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV ọdẹ òdùnbí àjùrẹ́bí. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà, kì í ṣe mímọ̀ ṣe wa, oore ọ̀fẹ́ Ọlọ́run la rí gbà ní àárọ̀ òní láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ. Ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níkànnì amóhùnmáwòrán BGI TV, níbi láti máa fún yín ní àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń jẹyọ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa. Tàná òníjọ́ tèní òníjọ́ tàná, torí àti kó àwọn ìròyìn yẹn débìbà fún yín láti máa mú wọn wá sí etí ìgbọ̀nyín gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ọdún ní mi omi kì í ṣe àmọ̀ polówó, àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Lónìí lórí ètò Ojúmọ́ Aláyọ̀, abala mẹ́ta la jẹ́ ètò yìí o. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé tẹ̀yìn láǹfààní láti máa gbọ́ wa níkànnì amóhùnmáwòrán BGI TV, ó dá ẹ jẹ́ kí n sọ dímọ̀ fún yín pé abala àkọ́kọ́ láti kọ́kọ́ mú àwọn kókó orí ìròyìn yẹn wá fún yín, abala ẹlẹ́ẹ̀kejì láti tẹ̀sọ́ wájú láti lọ sí orí pápá láti lọ fún yín ní ìròyìn eré ìdárayá, abala ẹlẹ́ẹ̀kejì láti máa túṣu désàlẹ̀ kókó àwọn ìròyìn tá a ti mú kókó orí wọn wá fún yín ṣáájú. Ẹ wò ẹ wá nǹkan fìdílé o, tàbí kẹ́ fìdílé nǹkan kàtújọ jẹ ìgbádùn ètò Ojúmọ́ Aláyọ̀ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ó dá ẹ jẹ́ n bẹ̀rẹ̀ lápá ọ̀dọ̀ tèmi ń bí wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti rọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC wípé ẹ tún lọ kó wọn wá o, wọn ti pọ̀ tó àwọn tí wọ́n ń wá sínú ẹgbẹ́ òṣèlú APC, ẹ jẹ́ kó máa bọ̀, ẹ jẹ́ kó máa bọ̀ wá. Gbogbo ẹ láǹfààní láti gbọ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe sọ ní àárọ̀ òní. Bákan náà lórí bí àwọn èèyàn kan ṣe ń fi ẹgbẹ́ òṣèlú kan sílẹ̀ lọ sínú ẹgbẹ́ òṣèlú mìíràn ní orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ti sọ o, wọ́n ní tẹ́ ẹ bá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ìyẹn ò túmọ̀ sí wípé ká má finá mọ́ yín o, tẹ́ bá jẹ̀bi ìwà àjẹbánu. Ta ló sọ eléyìí? Ẹ láǹfààní láti gbọ́ yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ó dá ẹ jẹ́ n tẹ̀sọ́ wájú, ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín pé iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún ṣe bẹbẹ tó kọjá bẹ́ẹ̀ o, wọ́n mà ti yọ̀ǹda owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ fún àwọn mọ̀lẹ́bí àwọn ọlọ́pàá tí wọ́n ti bọ́ okùn lọ lórílẹ̀-èdè Nàìjíríà. Ta ló gbé ìgbésẹ̀ yìí? Kí ló dé tí wọ́n ṣe gbé irúfẹ́ ìgbésẹ̀ yìí? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ó dá ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n tẹ̀ sí ọwọ́ iwájú, ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín wípé ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ní orílẹ̀-èdè Nàìjíríà Bùkọ́lá Sàràkí, òun ni ó ti kọ́kọ́ sọ di mímọ̀ wípé ẹ wo òun ní ìgbàgbọ́ ń pé ẹgbẹ́ òṣèlú PDP wọn yóò ṣe kíni, wọn yóò léwájú nípa ti ètò ìdìbò àti nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdarí lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ láǹfààní láti gbọ́ bí Bùkọ́lá Sàràkí ṣe sọ di mímọ̀. Ó dá ẹ jẹ́ kí wọ́n lọ sí ọ̀dọ̀ ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn Ebele Jonathan Goodluck. Ó mà ti sọ̀rọ̀, ó ní ẹ wò ó nígbà tá kọ́kọ́ ṣe àwárí epo orílẹ̀-èdè Nàìjíríà wọ́n kùnà nípa ti ṣíṣe ààbò fún àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú
ẹ̀tọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Kí ni àwọn nǹkan wọ̀nyí tí Goodluck Jonathan mẹ́nubà ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín pé wọ́n ti sọ o àwọn tí wọ́n fẹ́ ta ilé Godwin Emefiele fún wọ́n ti sọ o wọ́n ti fi orúkọ wọ́n ti fi àwọn èèyàn tí wọ́n yẹ láti ra ilé Godwin Emefiele tí wọ́n gbà padà lọ́wọ́ rẹ̀ wọ́n ti sọ di mímọ̀ àwọn owó ní ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àwọn lọ́balọ́ba ní ilẹ̀ káàárọ̀ òjíire ni wọ́n mà ti ń sọ di mímọ̀ fún ìjọba wípé ṣe àtìlẹ́yìn fún ìtàn tó níṣe pẹ̀lú ẹ̀yà kan ní ilẹ̀ Yorùbá. Àwọn lọ́balọ́ba wo ni wọ́n sọ eléyìí fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ ò láǹfààní láti ṣìkìní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀. Ó dá o ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín wípé àwọn Fúlàní ti rógbó ọba aládé kan ni ó mà ti sọ di mọ̀ pé ní dandan o àní àwọn Fúlàní yìí wọ́n gbọ́dọ̀ fi àárín ìlú sílẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ránṣẹ́ sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pé a ò lè gbà mọ́ èyí tí àwọn Fúlàní yìí ṣe ó tó gẹ́ kí ni wọ́n ṣe gangan. Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀. Ìròyìn ayọ̀ rèé o fún gbogbo wa nílẹ̀ káàárọ̀ òjíire. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti bu ọwọ́ lù ó àtúnṣe ojú ọ̀nà Ilé-Ifẹ̀ sí Ìbàdàn wọ́n ti bu ọwọ́ lù ó látàrí kíni ayẹyẹ kan tó wáyé lánàá ló ṣokùnfà irú ìgbésẹ̀ yìí ó ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀. Bàbá Bánjí Akíntóyè ẹni tí ń léwájú fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá bàbá mà tuntun dá sí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni ti Ilé-Ifẹ̀ o. Báwo ni bàbá ṣe dá sí ẹ mọ bàbá yìí tí gbogbo èèyàn ń fà lọ́tún fà lọ́sì. Bàbá Bánjí Akíntóyè wọ́n ti dá sí o ẹ má gbàgbé pé Sunday Igboho òun náà ti dá sí nígbà kan rí. Bàbá Bánjí Akíntóyè àwọn náà ti dá sí o wọ́n rán wa sí yín ẹ láǹfààní láti gbọ́ gbogbo ẹlẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Bákan náà ẹ wá gbọ́ o Ọlọ́run ò ní jẹ́ ká ṣìfẹ́ o wọ́n ní ẹnìkan tí ń ṣe awakọ̀ ọkọ̀ dánfó ní ìlú Èkó òun ló mà ti fi ẹ̀ṣẹ́ ló ti fi fọ́ ojú ìyàwó rẹ̀ kan kí ni wọ́n fà débẹ̀ ẹ láǹfààní láti gbọ́ gbogbo ẹlẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Bákan náà ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín pé oríṣiríṣi ló ṣẹlẹ̀ ní àná níbi ayẹyẹ ìfinijoyè Ọ̀wá ti ìlú Òbòkun Ọ̀wá Òbòkun ní ìlú Iléṣà. Ẹ láǹfààní láti gbọ́ bí ọ̀rọ̀ náà ṣe lọ. Ẹ jẹ́ kí n lọ sí orí pápá ká lọ ṣeré ìdárayá kí n fún yín lérè ìdárayá. Ìròyìn eré ìdárayá ni mò ń gbìyànjú láti sọ gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀. Tá a bá dé a wà á máa túṣu désàlẹ̀ kòkò àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ kú ìkàlẹ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbi la ó ti máa tẹ̀síwájú láti máa fún yín ní àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan. Tá bá sọ̀rọ̀ nípa ti ìròyìn eré ìdárayá ní àárọ̀ òní ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín pé òdu ni mí o mi kì í ṣe àìmọ̀fólókò àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ jù ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kòkó gẹ́gẹ́ bí a ti ṣe máa ń wá sí etí ìgbọ̀nyín. Ó ṣe ń lọ o tàbá sọ̀rọ̀ nípa ti ìdíje National Sport Festival ní ìpínlẹ̀ Ògùn ti wá ń bí báwo ni ibo ni ọ̀rọ̀ dé dúró lásìkò yìí o ẹ wá gbọ́ ibi tí ọ̀rọ̀ dé dúró gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Golden Eaglet ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti pèrègede sí ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin
semi-final níbi ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá èyí tí ó ń lọ lọ́wọ́ níbi ìdíje àpapọ̀ National Sport Festival ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àṣeyọrí lánàá nígbà tí wọ́n lọ ikọ̀ agbábọ́ọ̀lù ti ìpínlẹ̀ Ebonyi pẹ̀lú àmì ayò 5-0 ni wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n ti perégedé o sí ìpele tí ó kàn. Abdulmuiz Adeleke òun ló kọ́kọ́ ṣíde góòlù náà ní àná òde yìí kó tó di wípé àwọn akẹgbẹ́ rẹ̀ ṣe ìrànlọ́wọ́ fún bí wọ́n ṣe na ikọ̀ agbábọ́ọ̀lù Ebonyi lélẹ́yìí o gẹ́gẹ́ bí wọ́n ti wá sọ̀rọ̀ náà sí iwájú wọn ní ṣe rí ìdíje àpapọ̀ yìí ìyẹn National Sport Festival tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti fi ṣe àwárí àwọn ẹ̀bùn iyebíye àwọn eléré ìdárayá tí wọ́n lè mú orí ìwà fún orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ iwájú gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ ní ẹ̀yìn ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Ẹ wò ó sì ń tẹ̀síwájú wọn ní àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Flamingos náà àwọn yóò ṣe tiwọn náà gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀. Ó dá ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀ sí ọwọ́ iwájú eléyìí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Bright Osai Samuel ní àwọn adigunjalè máa ṣe ìkọlù sílé rẹ̀ ní orílẹ̀-èdè Turkey. Ìyẹn Bright Osai Samuel gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ ń pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n sọ ọ́ di mọ̀ pé àwọn èèyàn kan máa fọ́ ilé wọlé ní àná òde yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé kò tiẹ̀ sí ẹni tó fi ara pa ṣùgbọ́n àwọn iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lónípẹrẹwu láti mọ ìdí pàtàkì tí àwọn aráabí yìí ṣe ṣe ìkọlù sílé Bright Osai Samuel. wọ́n ní eléyìí ni yóò tún máa bu omi rin àti lọ kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Fenerbahce tí agbábọ́ọ̀lù náà wà lásìkò yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ láti ọ̀dọ̀ àwọn oníròyìn láti orílẹ̀-èdè Turkey gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ sí iwájú wọn ní ẹ wò ó dàbí pé Bright Osai Samuel ló ti gbà láti lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Crystal Palace ní orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì tí ó bá fi ní ikọ̀ agbábọ́ọ̀lù Fenerbahce sílẹ̀ lórílẹ̀-èdè Turkey. Eléyìí ni wọ́n ń jẹ lẹ́nu tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó tún gbọ́ wípé wọ́n ṣe ìkọlù sí ilé rẹ̀ lórílẹ̀-èdè Turkey. Gbogbo ẹ̀ ni wọ́n ń sọ di mímọ̀ lásìkò yìí tó bá di ọdún tí ó ń bọ̀ ó máa di ọdún mẹ́rin tí agbábọ́ọ̀lù yìí darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Fenerbahce ṣùgbọ́n kò sẹ́ni tó mọ̀ bóyá yóò tẹsẹ̀ dúró àbí kò ní tẹsẹ̀ dúró nípa ti ìrìn àjò rẹ̀ lórílẹ̀-èdè Turkey. Ó dá ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mìíràn ìyẹn Victor Osimhen. wọ́n ní ó dàbí wípé ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea Manchester United ni wọ́n ti di wípé wọ́n ti pàdánù àǹfààní o láti ra agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Victor Osimhen látàrí pé awuyewuye sì ń lọ wípé ó ti tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù kan lórílẹ̀ Saudi Arabia ìyẹn Al-Hilal gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé Victor Osimhen ló darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray pẹ̀lú àdéhùn àyálò látinú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ní ọdún tí ó kọjá nígbà tí kò sí àǹfààní fún wọn láti lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ní ìgbà náà. Ẹ má gbàgbé ìpè ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United àwọn náà wọ́n fẹ́ ra agbábọ́ọ̀lù yìí ṣùgbọ́n gbogbo ẹ̀ ó padà yọrí sí inú ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray látìgbà tó dẹ̀ ti débẹ̀ ní Victor Osimhen ti gbá góòlù 36 goals wọlé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ 40 fún ikọ̀ agbábọ́ọ̀lù náà. Kódà ó ti bá wọn gba ife ẹ̀yẹ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lórílẹ̀‐èdè náà ṣùgbọ́n níbi tọ́rọ̀ ń dé dúró yìí wọ́n ti ń gbé káàkiri o wípé ó dàbí wípé ikọ̀ agbábọ́ọ̀lù kan lórílẹ̀ Saudi Arabia àwọn ni wọ́n fẹ́ ra Victor Osimhen gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀. Ó dá ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí orílẹ̀‐èdè Italy. Kí ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Italy gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Napoli àwọn ni wọ́n máa ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti fi ìtàn balẹ̀ ní àná òde yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé wọ́n ti gba ife ẹ̀yẹ Italian Serie A gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ìròyìn yẹn ní àná òde yìí ni wọ́n ṣe àṣeyọrí yẹn wọ́n gbà á lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Inter Milan èyí tó jẹ́ pé pọ́ìntì tí wọ́n jọ ní ó fẹ́ fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ kó tó di wípé ìfẹsẹ̀wọnsẹ̀ àná yìí ni wọ́n fi wá yanjú gbogbo ẹ̀ pátápátá wípé ikọ̀ agbábọ́ọ̀lù Napoli àwọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ o ni wọ́n gbé òṣùbà káre fún wípé àwọn gangan ni wọ́n yẹ lẹ́ni tí ń ṣe kíni lẹ́ni tí ń gba àmì ife ẹ̀yẹ Italian Serie A gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. oríire for the winner ẹ kú ìrọ́jú for the loser ni ọ̀rọ̀ náà jẹ́ ní àsìkò yìí. Ó dá ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀sí ọwọ́ iwájú
Anthony ẹran tí agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United tó lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù kan lórílẹ̀‐èdè Spain pẹ̀lú àdéhùn àyálò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Betis ni ó ti wá ń sọ dímọ̀ pé ẹ wò ó inú mi dùn ayọ̀ mi kún torí pé mi ò ṣe ẹsẹ̀ gbé láti wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Betis ó ń sọ eléyìí láti fi ìdùnnú rẹ̀ hàn wípé lótìtọ́ àti lódodo àdéhùn àyálò mi lè ti fẹ́ tẹnubọ epo ṣùgbọ́n ó dá mi lójú pé mi ò kábàámọ̀ gbogbo àsìkò tí mo lò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Betis kódà bí àwọn èèyàn ṣe lérò ni mo ṣe jù bẹ́ẹ̀ lọ fún wọn nínú ikọ̀ agbábọ́ọ̀lù yìí ó ní gbogbo ìgbà tó ń bá fẹ́ lọ sùn báyìí inú òun máa ń dùn wípé òun tuntun mú ẹ̀rín pẹ̀kẹ́ àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù yìí ó wá ní bọ́jọ́ iwájú òun ṣe fẹ́ rí lásìkò yìí òun ò tí lè sọ fún ẹnikẹ́ni Anthony òun ni ó ń sọ eléyìí di mímọ̀ gẹ́gẹ́ bí ó ṣe fẹ́ máa kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Betis tí wọ́n rán lọ láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ẹ jẹ́ kí n wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid nínú ikọ̀ agbábọ́ọ̀lù ní orílẹ̀-èdè Spain ẹnu mi àgọ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé ẹni tí ń ṣe akọ́nìmọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid tẹ́lẹ̀tẹ́lẹ̀ Carlo Ancelotti òun ló mà ti sọ̀rọ̀ tútù ọ̀rọ̀ ìwúrí ó ti fi ránṣẹ́ sí Xabi Alonso wípé mo ti gbọ́ o wípé wo ló fẹ́ gba iṣẹ́ lọ́wọ́ mi bẹ́ẹ̀ mi ṣe fẹ́ kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid lásìkò yìí mo fẹ́ rọ̀ ẹ́ wípé wàá ṣe dáadáa ṣùgbọ́n ṣe gbogbo ohun tó yẹ kó ṣe kó lè rí wípé orí ọwọ́ mú nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid Real Madrid kì í ṣe ikọ̀ agbábọ́ọ̀lù kékeré tó lè fi ọwọ́ yẹpẹrẹ mú o tó bá fẹ́ ṣe àṣeyọrí níbẹ̀ ẹ má gbàgbé pé Alonso yìí òun ni ó fi inú ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen sílẹ̀ lórílẹ̀‐èdè Spain nígbà tí wọ́n kéde rẹ̀ wípé òun ni yóò máa kó wọn sòdí o tá a bá sọ̀rọ̀ nípa ìdíje ti UEFA Champions League gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ wọn ní ẹni tí ń ṣe Xabi Alonso yìí òun ni yóò máa ṣe bẹ́ẹ̀ ni yóò máa jẹ́ akọ́nìmọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid níbi ìdíje Club World Cup gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ní ọjọ́ àbámẹ́ta sátọ̀dé òní Carlo Ancelotti òun ló ti wá sọ di mímọ̀ pé wò ó mo rọ̀ ẹ́ kó farabalẹ̀ o nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid tó bá fẹ́ ṣe kíni tó bá fẹ́ ṣe àṣeyọrí ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan èyí tí Carlo Ancelotti èyí tí ó fi ń ṣe bẹ́ẹ̀ tó fi ń sọ ọ̀rọ̀ ìdágbére ránṣẹ́ sí ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbá tó ń bọ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní àárọ̀ òní ẹjẹ́ tó lọ sọ́dọ̀ Kevin De Bruyne ẹni tí ó ti dájú pé yóò máa fi inú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United sílẹ̀ ni wọ́n ti sọ dímọ̀ pé ó ti gbà ó láti lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Napoli lórílẹ̀‐èdè Italy gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ dímọ̀ mọ̀ pé ọ̀rọ̀ wọn ó dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ó ti wọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dùn mọ̀ pé Kevin De Bruyne agbábọ́ọ̀lù yìí òun ni a mọ̀ wípé kò sí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United mọ́ ó ti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí yóò máa gbá kẹ́yìn fún ikọ̀ agbábọ́ọ̀lù náà gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ dùn mọ̀ pé ní báyìí Anthony Conte òun ló ti bá ẹni yìí sọ̀rọ̀ wípé òun nílò rẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli tí ọ̀rọ̀ wọn dẹ̀ ti wọ̀ báyìí ẹ má gbàgbé pé ọdún 2015 ni agbábọ́ọ̀lù yìí darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Wolfsburg níbi tí ọ̀rọ̀ dédò yìí ó ti ṣetán láti kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà wọ́n sì ti sọ di mọ̀ pé inú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ní Kevin De Bruyne lọ ní àsìkò yìí ó dá níbi làwọn máa rí mọ fún ti àárọ̀ òní tàbá sọ̀rọ̀ nípa ìròyìn eré ìdárayá lórí pápá BGI TV oníyanṣẹ́ ọlọ́kàṣẹ́ gbogbo ẹ̀yin tẹ̀fẹ́ bá jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín o àjọṣewò ní bàjẹ́ níbi làwọn rí mọ ìròyìn wà lẹ́ o ìròyìn pọ̀ àwọn Fúlàní tí ọba aládé yarí pé sẹ́ ìjọba wọn gbọ́dọ̀ kúrò ní láàrin ìlú wa ni o kí làwọn Fúlàní ṣe ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní àwọn ọba aládéládé ní ilẹ̀ káàárọ̀ òjíire tí wọ́n pè fún ààbò fún ìtàn kan fún àwọn ẹ̀yà kan ní ilẹ̀ Yorùbá kí ni àwọn ẹ̀yà yìí ṣe tí wọ́n fi ń béèrè fún ààbò fún wọn ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ wípé káwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ APC
APC kí wọ́n sì lọ máa kó wọn wá o wọn ò tí ì tó nínú ẹgbẹ́ òṣèlú APC kí ni ó mú ọ̀rọ̀ yìí jáde ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. ilé Godwin Emefiele tí wọ́n gbẹ́sẹ̀ lé wọ́n ti sọ àwọn èèyàn tí wọ́n fẹ́ máa tà fún o lásìkò yìí àwọn èèyàn wo ni wọ́n fẹ́ tà fún ṣẹ́yìn náà wà lára àwọn èèyàn tí wọ́n máa yege láti ra ilé Godwin Emefiele ẹ láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní gẹ́gẹ́ bí àtìkọ̀wé rẹ̀. ó yá láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ bẹ́ẹ̀ náà ló ṣe máa rí ẹ jẹ́ ká lọ sí òkè lọ́hùn ká lọ ṣe bẹ́ẹ̀ ká lọ sinmi ráńpẹ́ ká dátọ́ mi tàbá wá dé káwọn máa túṣu désàlẹ̀ kókó àwọn ìròyìn tá a ti mú kókó rí wọn wá ṣáájú fún yín lórí ètò Ojúmọ́ Láyọ̀ ẹ kú ìkàlẹ̀. bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. ọ̀dà ẹ jẹ́ ká máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní nípa ti àwọn ìròyìn ẹlọ́lọ́kọ̀ òjọ̀kan èyí tí a ti mú wá tá a ti mú kókó orí wọn wá ṣáájú fún yín gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. ọ̀dà ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti sọ di mímọ̀ o fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ gbọ́ o ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín wípé gbogbo àwọn èèyàn tí wọ́n wá sínú ẹgbẹ́ òṣèlú APC wọn ò tí ì tó ẹ̀yin ṣiṣẹ́ takuntakun ẹ jẹ́ kí wọ́n ṣe kí ni ẹ jẹ́ kí wọ́n máa bọ̀ ẹ jẹ́ kí wọ́n máa bọ̀ wá kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n lè pọ̀ sí dáadáa ká lè mọ̀ pé yes àwa gangan la wà lójú ọpọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu àwọn ni wọ́n sọ eléyìí di mímọ̀ níbi tí wọ́n ti rọ àwọn ìgbìmọ̀ ìṣàkóso ẹgbẹ́ náà níbi ìpàdé ẹgbẹ́ náà tó wáyé ní ọjọ́bọ̀ Thursday ní ìlú Àbújá níbẹ̀ ni ẹgbẹ́ yìí tútù fi òǹtẹ̀ lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ẹ wo ojú kan làdá wa ní o nípa ti ètò ìdìbò ọdún 2027 ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn náà ni wọn yóò ṣe bẹ́ẹ̀ ni wọn yóò kó wa sòdí níbi ètò ìdìbò náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dìímọ̀ pé ẹ má gbàgbé àwọn gómìnà 22 ni àwọn ẹni tí a pèsè sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC àdẹ̀dúpẹ́ báyìí wípé a rí ọwọ́ mú níbi ètò ìdìbò tó kọjá bákan náà ní ilé ìgbìmọ̀ aṣòfin a rí ọwọ́ mú náà dáadáa gẹ́gẹ́ bí wọ́n ti wá sọ dìímọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹni tí ó bá àwọn ènìyàn wọ̀nyí sọ̀rọ̀ ní ọjọ́bọ̀ Thursday ni òun gangan ló wá sọ dìímọ̀ pé ẹ wo òun gan ti gbọ́ wípé àwọn ènìyàn jàǹkànjàǹkàn wọ́n ń wọlé sínú ẹgbẹ́ òṣèlú APC ó dùn mọ́ òun nínú bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa ṣe lọ ẹ jẹ́ kí wọ́n máa gbórí wọlé sínú ikọ̀ ẹgbẹ́ òṣèlú APC ká lè fi yé wọn wípé bẹ́ẹ̀ ni àwa là wà lójú ọpọ́n lásìkò yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ lọ sínú ìwé ìròyìn Telegraph kẹlọ́kà ní àárọ̀ òní gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀ ó dá ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀ sí ọwọ́ iwájú eléyìí ló mà ní ṣe pẹ̀lú ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ìdájọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tá a bá ń sọ̀rọ̀ nípa ẹnìkan gbòógì lábẹ́ ìṣèjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọlọ́mà ti sọ̀rọ̀ lórúkọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà Lateef Fagbemi òun ló sọ eléyìí di mímọ̀ wípé ẹ fẹ́ gbọ́ kì í ṣe wípé torí àwọn èèyàn kan darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC káwá sọ wípé a fẹ́ fojú fo ẹ̀ṣẹ̀ wọn dá o ò rí bẹ́ẹ̀ rárá o eléyìí ò ní
ní dá wa dúró láti má máa gbógun ti ìwà àjẹbánu ní orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí ló jẹyọ nínú àtẹ̀jáde tó wáyé láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ìdájọ́ lórílẹ̀-èdè Nàìjíríà, Ọmọọba Lateef Fagbemi. Òun ló sọ dìmọ̀ pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìṣèjọba rẹ̀ ni wọn yóò máa dúró ṣinṣin rí wípé òfin orílẹ̀-èdè Nàìjíríà ó wà síbẹ̀síbẹ̀ láti máa gbógun ti ìwà àjẹbánu àti ìwà ọ̀daràn mìíràn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá sọ di mímọ̀ sí iwájú wípé ẹ wò ó lásìkò yìí kò sóhun tó kàn wọn pẹ̀lú ọ̀rọ̀ kan èyí tí Àtíkù Abubakar tó sọ ní ìṣáájú, ṣùgbọ́n ohun tó wà nílẹ̀ lásìkò yìí ni òun fẹ́ sọ wípé dídarapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ìyẹn ò fún yín láǹfààní láti sọ wípé ẹ ti bọ́ o lọ́wọ́ àti máa finá mọ́ gbogbo àwọn ènìyàn tó bá lọ́wọ́ sí ìwà àjẹbánu ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí alákòóso náà ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ náà, ìyẹn Fagbemi ló wá ṣe àpèjúwe wípé ṣe rí ìwà àjẹbánu lórílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ ọ̀kan gbòógì ló ń dàbàwọ̀ àwọn nǹkan kan lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn èèyàn kan sì ń rí wípé bí àwọn ènìyàn gbòógì yìí bí wọ́n ṣe ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC tó jẹ́ ti Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, wọn yóò máa fojú fo ẹ̀ṣẹ̀ wọn dá nípa ti ìwà àjẹbánu. Ó ní kò rí bẹ́ẹ̀ rárá o, ìyẹn ò túmọ̀ sí pé ẹ darapọ̀ mọ́ wa ẹ ní ṣe kí ni ẹ ní forí kó ìjìyà ẹ̀ṣẹ̀ tẹ́ bá jẹ̀bi ìwà àjẹbánu lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ lọ kà á nínú ìwé ìròyìn Daily Post ní àárọ̀ òní gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ó dá ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n tẹ̀ sí ọwọ́ iwájú. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún ṣe bẹ́bẹ́ o tó kọjá bẹ́ẹ̀ fún àwọn mọ̀lẹ́bí àwọn ọlọ́pàá tí wọ́n ti bá iṣẹ́ ọlọ́pàá lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n mà ti yọ̀ǹda owó tí iye rẹ̀ tó 22.98 billion naira fún àwọn mọ̀lẹ́bí ọlọ́pàá tí wọ́n ti bá iṣẹ́ ọlọ́pàá lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó fi ọ̀rọ̀ yìí léde náà ní alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Olúmúyìwá Adéjọbí ló sọ eléyìí di mímọ̀ lórúkọ ọ̀gá rẹ̀ ìyẹn Káyọ̀dé Ẹgbẹ́tókun wípé lásìkò yóò àti yọ̀ǹda owó tí iye rẹ̀ tó bílíọ̀nù fún gbogbo àwọn mọ̀lẹ́bí èyí tí wọ́n pàdánù àwọn ènìyàn wọn sẹ́nu iṣẹ́ ọlọ́pàá. Wọ́n wá ní bẹ̀rẹ̀ láti ọdún 2018 wọ ọdún 2024 ni àwọn ń ṣe àgbékalẹ̀ ètò ìrànlọ́wọ́ yìí fún àwọn ènìyàn wọn. Gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ṣe ọ̀gá ọlọ́pàá fún orílẹ̀-èdè Nàìjíríà, ó ní eléyìí ó lọ ní ìbámu ìlérí tí wọ́n ṣe fún àwọn mọ̀lẹ́bí wọ̀nyí wípé ṣe rí ìgbé ayé ìrọ̀rùn yín yóò jẹ wá lógún púpọ̀ àní fi ohunkóhun dùn yìí látàrí pé àwọn èèyàn yìí náà wọ́n ṣe ohun tí ó pọ̀ púpọ̀ fún wa lórílẹ̀-èdè Nàìjíríà débi wípé wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀ fún iṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n wá sọ dìmọ̀ pé ẹ wò ó a sì máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Eléyìí tá a ṣe yìí a fẹ́ fi sọ di bímọ fún yín wípé a kò gbàgbé yín, a sì ní yín lọ́kàn láti máa ṣe ohun tó dáa fún yín ní orílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ṣe bẹ́ẹ̀bẹ́ tó kọjá bẹ́ẹ̀ o, wọ́n ti yọ̀ǹda owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ owó bílíọ̀nù fún àwọn mọ̀lẹ́bí ọlọ́pàá tí wọ́n pàdánù ẹ̀mí wọn sí ẹnu iṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn yẹn kẹ́ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ó dá ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Tá bá ń sọ̀rọ̀ nípa ẹni tí ń ṣe Goodluck Ebele Jonathan, àwọn ni wọ́n ti sọ̀rọ̀ lásìkò yìí o gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wọ́n pé wọ́n ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Níbi tí ọ̀rọ̀ wá dédò yìí, Goodluck Ebele Jonathan ló ti sọ bí mọ̀ pé nítorí kò sí ààbò tó péye fún èròǹgbà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìgbà tá a ṣe àwárí epo rọ̀bì lórílẹ̀-èdè Nàìjíríà, ó ṣokùnfà ohun tí ó pọ̀ o ní ohun tí à ń kojú lásìkò yìí. Ẹni tó sọ eléyìí ti mímọ̀ níbi ìpàdé kan tó wáyé ní Yenagoa ní ìpínlẹ̀ Bayelsa ní àárín ọ̀sẹ̀ yìí. Níbẹ̀ ni Jonathan ti sọ di mímọ̀ pé ẹ wo ìtàn ò ní gbàgbé gbogbo àwọn nǹkan wọ̀nyí tó ṣẹlẹ̀ ní ìgbà náà nígbà tí wọ́n ṣe àwárí epo rọ̀bì ní orílẹ̀-èdè Nàìjíríà.
ní ìgbà náà ó sọ di mímọ̀ wípé nígbà náà àwọn láǹfààní láti bá àwọn èèyàn kan sọ̀rọ̀ láti lè gbọ́ láti ọ̀dọ̀ àwọn ará ìlú pé kí lẹ fẹ́ jẹ́ ká ṣe o nípa ti àwọn epo tá a discover tá a ṣe àwárí rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n sí ìyàlẹ́nu ìṣèjọba náà wọn kò gbọ́ láti ọ̀dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níṣe ni wọ́n ń dá ọwọ́ wó ni wọ́n ṣe tiwọn nígbà náà oníkódà ní gbogbo fẹ́ fa ìjà ní ìgbà náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ṣùgbọ́n àdúpẹ́ wípé gbogbo nǹkan náà ló ṣe bẹ́ẹ̀ lóore odò lọ́mọmi Jonathan wá sọ di mímọ̀ sí iwájú wípé ẹ wo ìgbìyànjú ló ṣì ń lọ o láti rí pé ọ̀rọ̀ epo rọ̀bì lórílẹ̀‐èdè Nàìjíríà lábẹ́ ìṣèjọba rẹ̀ ní ìgbà náà ó jẹ́ èyí tí gbogbo àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà yóò jẹ àǹfààní púpọ̀ níbẹ̀ ṣùgbọ́n láti ìgbà tí àwọn kankan ti ṣẹlẹ̀ tí wọ́n sọ àwọn nǹkan wọ̀nyí di òfin ní ọdún 2021 ni ó di wípé àtúnṣe ti ń dé bá gbogbo ohun tó tọ́ sí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ epo rọ̀bì ní orílẹ̀‐èdè Nàìjíríà Goodluck Ebele Jonathan ó sọ̀rọ̀ ilẹ̀kùn ní pé ẹ wò àṣìṣe kan tá a ṣe nígbà náà òun ni ó dàbí pé àtúnṣe ti dé bá lásìkò yìí o ẹ fẹ́ kà á lọ sínú ìwé ìròyìn Punch ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà tàbá sọ̀rọ̀ nípa Bukola Saraki òun ló mà ti fi èròǹgbà ìfọkànbalẹ̀ ó mà ti fi hàn wípé ṣe rí ẹgbẹ́ òṣèlú PDP wọn yóò padà sí ibi tí ó yẹ wọ́n ní ọjọ́ iwájú lórílẹ̀‐èdè Nàìjíríà ipò adarí ló yẹ ẹgbẹ́ òṣèlú PDP o bó tilẹ̀ jẹ́ pé àwọn kojú ìṣòro kan tó jẹ́ ìṣòro abẹ́lé lásìkò yìí ìyẹn ò túmọ̀ sí wípé káwọn èèyàn àwọn pin àbí káwọn fúnra lára wọn ro ara wọn pin àwa ò ro àwa pin o gẹ́gẹ́ bí Bukola Saraki ṣe ti sọ di mímọ̀ níbi ìpàdé ẹgbẹ́ òṣèlú náà èyí tí ó ṣe bẹ́ẹ̀ tó wáyé ní ìpínlẹ̀ Enugu pẹ̀lú gómìnà Peter Mbah níbẹ̀ ni ó ti sọ di mímọ̀ pé ẹ lọ fọkàn balẹ̀ ibi tó yẹ wá ipò adarí tó yẹ wá àátò ó bọ́ síbẹ̀ láìpẹ́ lájìnà gẹ́gẹ́ bí Bukola Saraki ti ṣe sọ di mímọ̀ ní pé lótìtọ́ àti lódodo gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú wa ó dàbí ìpèníjà ní èyí tá a ti ń wá gbogbo ọ̀nà tá a ti ń wá ojútùú sí gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ ó ní òun wá fẹ́ fi dá gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ olótìtọ́ tí wọ́n sì ní ìgbàgbọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP wípé ẹgbẹ́ òṣèlú PDP yìí yóò sì di ẹgbẹ́ gbòógì kan lórílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n máa ro gbogbo ohun tí wọ́n là kọjá lásìkò yìí ó gẹ́gẹ́ bí Bukola Saraki ṣe ti sọ di mímọ̀ pé ẹ wo gbogbo ẹ̀ á tó ní ìyanjú àwa náà á sì rẹ́rìn ayọ̀ pé àwa gangan la wà lójú ọpọ́n báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà Bukola Saraki òun ló ń fi eléyìí ni ó fi ń ṣe ìfọ̀kànbalẹ̀ fún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP wípé ẹ má mikàn ẹ má fòyà gbogbo ẹ̀ á tó bọ́ sójú rẹ̀ padà ipò adarí ipò iwájú ni ó yẹ wá àátò bọ́ síbẹ̀ ẹ má wo ohun tí à ń là kọjá lásìkò yìí ẹ lọ sínú ìwé ìròyìn ní The Punch àbí Vanguard ẹ rí lẹ́kùnrẹ́rẹ́ níbẹ̀ ní àárọ̀ òní ó dá ẹ jẹ́ kí n tara ṣẹ̀ṣẹ̀ lọ sí òkè lọ́hùn-ún àwọn tí wọ́n fẹ́ ta ilé Godwin Emefiele fún àwọn wo ni ṣẹ́yìn náà wà lára wọn ṣẹ́mi wà lára wọn ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ọba aládé tó yarí fún pé Fúlàní ò ní sí láàrin ìlú òun ó mà ti ránṣẹ́ sí ìjọba ẹ láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé ìkàlẹ̀. èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin èèyàn wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV Bàbá Gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni
BGI TV ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbí láti máa fún yín ní àwọn ìròyìn ní ìlọsíwájú ètò yìí gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ẹ má gbàgbé wípé ìpolówó ọjà làgúnmọ̀wọ̀ jẹ́ ká fi tiwa gbé tiyín lárugẹ kó lè rí bó ṣe yẹ kó rí. Àwọn tó ti bá wa dòwò pọ̀ lọ́lẹ́rìn pé ọ̀gá nìkan láwùjọ òkúta. Tàbá sọ̀rọ̀ nípa ti àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ọ́jọ̀kan. Ẹ̀yin náà ẹgbẹ́ ohun tí ẹ̀ ń ṣe WhatsApp àbí yìí ká fi tiwa gbé tiyín lárugẹ kó lè rí bó ṣe yẹ kó rí. Àwọn tó ti bá wa dòwò pọ̀ lọ́lẹ́rìn pé ọ̀gá nìkan láwùjọ òkúta. Ó dá ọ ẹ jẹ́ kí n tẹ̀síwájú nípa ti àwọn ìròyìn yẹn tí mo ti mú wá sí etí ìgbọ̀nyín. Wọ́n ti sọ ọ́, wọ́n ti kéde rẹ̀ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe lórí ọ̀rọ̀ àti ta ilé Godwin Emefiele tí wọ́n gbé ẹsẹ̀ lé. Ẹ má gbàgbé pé Godwin Emefiele yìí ló ti fi ìgbà kan rí jẹ́ ọ̀gá àgbà fún ilé ìfowópamọ́ gbogbogbò ti orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn CBN gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá rí ọwọ́ tó ní pé ó jẹ̀bi àwọn ìwà àjẹbánu àti ṣíṣe owó ìlú ní ìṣekúṣe èyí tí àjọ EFCC tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ bẹ̀rẹ̀ láti ọdún 2024 nínú oṣù kejìlá ní Godwin Emefiele ti wọ́ o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mọ̀ báyìí wípé gbogbo ilé tí wọ́n rí gbà lọ́wọ́ Godwin Emefiele tí wọ́n ti yọ̀ǹda rẹ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti wá sọ di mọ̀ pé ṣe rí àwọn ènìyàn tó kù díẹ̀ káàtó fún low and middle income tí wọ́n jẹ́ pé owó tí wọ́n ń gbà lórílẹ̀-èdè Nàìjíríà kò ṣe bẹ́ẹ̀ kò ṣe gbòógì dáadáa. Irú àwọn èèyàn wọ̀nyí ni a ó máa ta ilé Godwin Emefiele fún gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi léde. Ẹ má gbàgbé o wípé ọ̀rọ̀ Godwin Emefiele ó sì wọ̀ ní ilé ẹjọ́ níbi tí wọ́n ṣe ń pe àwọn ẹlẹ́rìí lọ́tùn lósì lọ́lọ́kọ̀ọ́jọ̀kan. Bákan náà lórí ọ̀rọ̀ ilé yìí nínú oṣù tó kọjá ọdún tí a wà yìí ní Godwin Emefiele ló lọ sí ilé ẹjọ́ gíga ní ìlú Àbújá wípé ẹ wò ó ẹ bá mi gbé ilé mi padà o, mi ò ṣetán láti fi ilé mi sílẹ̀ ní pé òun ò lè lajú òun lẹ̀ kí ìjọba gbé ẹsẹ̀ lé ilé òun. Wọ́n ní gbogbo eléyìí etí ikún ìjọba ló bọ́ sí o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá fi ọba lé wípé ẹni tí ń ṣe alága fún àjọ EFCC Ọlá Olúkóyèdè ló bá ṣe bẹ́ẹ̀ lógún ọjọ́ oṣù tí a wà yìí ló bá sọ di mọ̀ pé ẹ wo gbogbo ilé tó ń lọ bí 735 houses èyí tó jẹ́ ti Godwin Emefiele làwa ti yọ̀ǹda fún ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ilé ìgbé àti ìdàgbàsókè agbègbè Ahmad Dangiwa gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá fi ọ̀rọ̀ léde lásìkò yìí wípé wọ́n ti pa o wọ́n ti kún o àwọn èèyàn tí ilé Godwin Emefiele tó tọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n sì ti sọ di mímọ̀ wípé àwọn ò ní tà fún àwọn bọ̀rọ̀kìnní, àwọn ò ní tà fún àwọn èèyàn ńláńlá, àwọn èèyàn tó jẹ́ wípé ó kù díẹ̀ káàtó fún tó jẹ́ pé owó tí wọ́n ń gbà lẹ́nu iṣẹ́ gan kò tó nǹkan. Àwọn gangan ni a máa ta àwọn ilé yìí fún lọ́lọ́kọ̀ọ́jọ̀kan. Wọ́n sì sọ di mímọ̀ pé àwọn ò ní fi ayé ni wọ́n lára o nípa ti bí wọn yóò ṣe máa san owó náà. Wọ́n ní bó bá ṣe wù wọ́n ní díẹ̀díẹ̀ tó bá jẹ́ iye tí wọ́n tó bá jẹ́ nǹkan tó ń fẹ́ nìyẹn àwọn ṣetán láti ṣe bẹ́ẹ̀ fún wọn. Tó bá sì jẹ́ ẹ̀kan ṣoṣo ni wọ́n fẹ́ san owó náà àwọn ti ṣetán láti san owó náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá béèrè lọ́wọ́ wọn pé ọjọ́ wo gan ilẹ̀ ó tó ṣe ojú òpó sílẹ̀ táwọn èèyàn yóò fi máa fi orúkọ sílẹ̀ láti lè máa ra ilé Godwin Emefiele gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ ọdún mọ̀ pé ẹ wo ilé náà a sì máa ṣe bẹ́ẹ̀ a sì máa ṣe àwọn àtúnṣe kan lé lórí tó di wípé a ṣí ojú òpó sílẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ wọn. Ṣùgbọ́n ní gbogbo ẹ̀ lọ́wọ́ yìí wọ́n ti sọ o àwọn tí wọ́n fẹ́ ta ilé Godwin Emefiele tí wọ́n gbé ẹsẹ̀ lé àwọn estate rẹ̀ àwọn tí wọ́n fẹ́ tà fún wọ́n ti sọ o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n fi ilé ìlédè. Ẹ lọ sínú ìwé ìròyìn The Punch kódà ìwé ìròyìn Vanguard wọ́n gbé ní àárọ̀ òní. Ó dá ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àwọn ọba aládéládé ní ilẹ̀ káàárọ̀ òjíire. Ẹ wá gbọ́ o Ọlọ́fin ti ìlú Ìṣẹ̀rẹ̀ ọba Suleiman Bámigbádé Ayọ̀délé kẹta ni wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ògùn àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ wò ó àṣà àti ṣe ọ̀nà tẹ́ lè fi bá wa ṣe ààbò àti mímú ìdàgbàsókè bá ìtàn àti ẹ̀yà ti àwọn Àwórì ẹ bá
wa mú lókùnkúndùn. Ọba Bámigbádé yìí ló fi eléyìí rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ó ṣe sọ dìímọ̀ pé ẹ wò ìṣẹ́rí ọlọ́fin ibi tí àwọn àwórí kan tún wà ó tún jẹ́ ibì kan tó jẹ́ wípé wọ́n lè ṣe àtúnṣe sí tí wọ́n lè fi máa pọwó wọlé lábẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Kódà ọba yìí wá ké sí gbogbo àwọn ènìyàn níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ajé ọlọ́fin ní àná òde yìí. Níbẹ̀ ni ọba yìí ti sọ dìímọ̀ pé ṣe rí àwa Àwórì ipa tí à ń kó nípa ti ìdàgbàsókè ìpínlẹ̀ Èkó àti ní ìpínlẹ̀ Ògùn kì máa ń ṣe kékeré. Eléyìí ló fi wá di wípé àwa náà fẹ́ sọ̀rọ̀ wípé ẹ ṣe gbogbo ohun tẹ́ ẹ lè ṣe. Ìjọba ìpínlẹ̀ méjèèjì Èkó àti Ògùn tó fi mọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa ṣe ààbò fún ìtàn wa, ẹ ṣèlú ńlágbára fún àwọn ọ̀dọ́ wa, ẹ bá wa ṣe àtúnṣe sí àwọn nǹkan tó nílò àtúnṣe ní agbègbè wa gẹ́gẹ́ bí ọba aládé yìí ti ṣe sọ di mímọ̀. Kódà wọ́n tún béèrè fún àwọn àkànṣe iṣẹ́ kan wípé kí wọ́n bá wọn gbé wá sí agbègbè náà kó lè rí wípé agbègbè yìí náà wọ́n ní àwọn nǹkan tí àwọn náà lè fi ní ìdàgbàsókè. Ọba aládé yìí wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ̀fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn Punch ní àárọ̀ òní kẹ́ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ó dá ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín pé ọba aládé kan ó ti yarí o ó níṣẹ́ àwọn Fúlàní wọ́n gbọ́dọ̀ fi ìlú òun sílẹ̀ ní o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Kìtẹ̀ wá ṣe ọba aládé kan àgbáríjọ àwọn ọba ní ìlú Ìdòmà ní ìpínlẹ̀ Benue ni wọ́n ti ké sí ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ náà wípé ẹ wò ó àwọn Fúlàní àwọn ò fẹ́ wọn mọ́ láàrin ìlú. Wọ́n gbọ́dọ̀ fi gbogbo àgbègbè wọn tí wọ́n ti fi ń ṣe ètò ọ̀rọ̀ ọ̀gbìn wọ́n gbọ́dọ̀ fi sílẹ̀ o láti lè jẹ́ kí àwọn àgbẹ̀ padà sí ẹnu iṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti fi àtẹ̀jáde náà léde láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe akọ̀wé ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ náà ni wọ́n ti rọ ìjọba àpapọ̀ wípé ẹ wò ó a lè máa lajú wálẹ̀ kí tàlùbọ́ kò wọ́ a ò lè lajú wálẹ̀ kí àwọn Fúlàní yìí kí wọ́n máa gbé igi dínà àwọn èèyàn wa tí wọ́n jẹ́ àgbẹ̀ láti má lọ sí oko mọ́ látàrí ìbẹ̀rùbojo tí wọ́n ti dá sí wọn lára. Eléyìí ni wọ́n fi wá fi ohùn léde wípé ẹ wò ó kò lè wọ́ọ̀kì mọ́ a lè jọ gbé mọ́. Eléyìí ló wá mú kí àwọn ọba aládé yìí fi ohùn léde ẹ bá wa sọ fún wọn kí wọ́n fi àwọn àgbègbè oko wa sílẹ̀ kí àwa náà lè ṣe ohun tó yẹ ká ṣe nípa ti ọ̀rọ̀ ètò ọ̀gbìn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ wọn. Wọ́n wá ní ẹ wò ó ìjọba ẹ tún bá wa ṣe àgbékalẹ̀ àwọn ọkọ̀ ìwọ́de ẹ fún wa ní àfikún àwọn ẹ̀ṣọ́ ààbò ìyẹn security personnel láti máa ṣe kíni láti máa ṣe ààbò fún wa. Bákan náà láti máa yanjú ọ̀rọ̀ aáwọ̀ èyí tó bá fẹ́ jẹyọ láti ọ̀dọ̀ àwọn Fúlàní yìí. Wọ́n nítorí ẹ̀kọ́ o torí ọ̀la ni gẹ́gẹ́ bí wọ́n ti wá sọ dìímọ̀ pé ṣe rí gbogbo àwọn Fúlàní yìí gbogbo wọn pátápátá ni wọ́n ní èròjà ogun ní ọwọ́ èyí tí wọ́n fi ń ṣe kíni tí wọ́n fi ń dẹ́rù bà àwọn èèyàn wa tí wọ́n sì máa ń fa àwọn wàhálà tí ò nítumọ̀ ní agbègbè náà gẹ́gẹ́ bí àwọn baládé yìí ti ṣe wá sọ dímọ̀ wípé ẹ wò ó kì í ṣe tìjà o ẹ bá wa sọ fún wọn kí wọ́n fi àárín ìlú wa sílẹ̀ pàápàá jùlọ ibi tá a ti ń ṣe ètò ọ̀rọ̀ ọ̀gbìn ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ dímọ̀ pé àwọn baládé yìí ni wọ́n ti wá ń retí gbogbo ohun tí ó yẹ kí wọ́n máa retí láti ọ̀dọ̀ àwọn ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀. Wọ́n ní ẹ wò ó ìṣọwọ́ táwọn ènìyàn yìí ṣe ń ta àpá sí òfin dídẹrùnjẹ níta gbangba kì í ṣe kékeré o ẹ jẹ́ kán máa lọ fún wọn àfẹ́ wọn mọ́ àwọn Fúlàní tí wọ́n ń dọ̀mí àláfíà ìlú ní ọ̀dọ̀ wa. Àwọn ọba aládé àwọn ni wọ́n sọ ilé ìdí mímọ̀ ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ìròyìn ayọ̀ rèé o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ fún wa ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti bojú àánú wò wá ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire wípé níbi tí ọ̀rọ̀ dédò yìí ṣe rí ojú ọ̀nà márosẹ̀ èyí tí ó jẹ́ ti Iléṣà sí Ìbàdàn sí Ifẹ̀ gbogbo ẹ̀ pátápátá báyìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti bu ọwọ́ lò ó ní pé kí àtúnṣe kó ṣe kí ni kó máa wáyé ní apá abẹ̀yẹn gẹ́gẹ́ bí
wọ́n ti ṣe sọ eléyìí di mímọ̀ ní àná òde yìí láti ẹnu ẹni tí ó ṣojú fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu níbi ayẹyẹ ìgbadé ọba ọwá òbùkún ọba Astrop ní àná òde yìí. Níbẹ̀ ni ìròyìn ayọ̀ náà ti jáde o wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti sọ di mímọ̀ o ní pé ṣe rí gbogbo àwọn ọ̀nà tí wọ́n pàtì ìyẹn ọ̀nà Iléṣà sí Ifẹ̀ sí Ìbàdàn èyí tí a ò tí ì rójútu rẹ̀ lásìkò yìí àsìkò ti tó báyìí òun ló kàn gẹ́gẹ́ bí a ó ti máa ṣe túnṣe lásìkò yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fi ọ̀rọ̀ yìí léde fún gbogbo àwọn ọmọ káàárọ̀ òjúre nípa ti ojú ọ̀nà yìí wípé àkànṣe iṣẹ́ ni yóò máa bẹ̀rẹ̀ láti láìpẹ́ yìí ní gbogbo ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ ni yóò gbìnàyà gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn The Punch kẹlọ kà á lẹ́kùnrẹ́rẹ́ kódà ìwé ìròyìn The Nation àwọn náà gbé ní àárọ̀ òní. Ó dà ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n máa fi eléyìí ṣe lọ kí tó lọ sọ́dọ̀ bàbá wa Banji Akíntóyè níbi táwọn náà ti fi ọ̀rọ̀ wọn dá sí ohun tó ní ṣe pẹ̀lú ti ọ̀rọ̀ àwọ̀ táwọn èèyàn gbà bí ẹni gbàgbọ́ tí ní ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí n sọ dímọ̀ fún yín pé arábìnrin kan ẹni ọdún 22 tí orúkọ rẹ̀ ń jẹ́ Ogechi Isaiah òun ló mà ti pàdánù ojú kan rẹ̀ látàrí pé ọkọ rẹ̀ ló fi ẹ̀ṣẹ́ fọ́ lójú ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Mohammed Yunisa ni wọ́n sọ dímọ̀ pé ibi ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ ní Ìbẹ̀jú Lẹ́kì o ní ìpínlẹ̀ Èkó. Wọ́n nínú fọ́nrán kan èyí tí wọ́n fi léde lọ́jọ́ Ẹtì Friday àná lọ ti rí Ìsáyà ẹni tí ń ṣe ìyàwó arákùnrin yìí. Wọ́n ní ẹ wò ó ojú kan báyìí kò ríran dáadáa mọ́ o nígbà tí wọ́n yóò bí léèrè. Wọ́n ní ẹ wò ó ọjọ́ 3 nínú oṣù karùn-ún ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ gangan ní agbègbè wa wípé Yunisa yìí ẹni tí ó jẹ́ awakọ̀ ọkọ̀ dánfó òun ló sọ di mímọ̀ wípé òun àti àwọn méjèèjì ni wọ́n jọ wọ̀yájà o ló fi yọrí sí wípé wọ́n kù òun lẹ́sẹ̀ o. Wọ́n ní ẹ̀ṣẹ̀ kan ló ṣe bẹ́ẹ̀ ló gbá fún òun ló sọ fún òun lójú ló fi di wípé ojú òun ṣe bẹ́ẹ̀ ó di ojú tí ń relé o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀. ẹ wò arábìnrin náà sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn fún ẹ̀kẹ́ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. ẹ wá jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n sọ di mímọ̀ fún yín pé bàbá Bánjí Akíntóyè wọ́n sọ̀rọ̀ lórí wípé ohun tó ń ṣẹlẹ̀ láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni ti Ilé Ifẹ̀ táwọn èèyàn kan gbé káàkiri ẹ má gbàgbé pé bàbá yìí ó jẹ́ pòfẹ́sọ̀ ti ìtàn tí wọ́n mọ̀ nípa history dáadáa. Kí ni bàbá ní sọ lórí ìṣẹ̀lẹ̀ yìí? ẹ jẹ́ ká fi yín lẹ̀. ẹ má gbàgbé láti bá wa pín dé gbogbo ibi tí ẹ lè bá wa pín dé kí wọ́n lè mọ̀ pé à ń ṣe lápá bí yìí. ó dún ní mí ó mi kì í ṣe àìmọ̀ fọlọ́pọ̀ àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ní tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà títí dìgbà mìíràn àwa la ó máa ṣe nǹkan ò ní ṣe wá o. ire o ire kàbìtì. ẹ kú dédé àsìkò yìí. mo dúpẹ́. ṣàlàáfíà lákùn. àlàáfíà mo wà. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. àdúrà gbogbo yín gbà. bàbá ẹ kú dédé àsìkò yìí. mo dúpẹ́. ṣàlàáfíà lákùn. àlàáfíà mo wà. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. àdúrà gbogbo yín gbà. àdúpẹ́. adẹ̀kú ti ọba wa tuntun tá a ṣẹ̀ṣẹ̀ jẹ ní ìlú Ọ̀yọ́ ti Aláàfin Ọ̀yọ́ tuntun. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá Olódùmarè. bẹ́ẹ̀ni. bàbá nípa Aláàfin Ọ̀yọ́ tuntun yìí lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹ máa ń dárúkọ Aláàfin Ọ̀yọ́ àná ọba Lámídì Ọláìwọlá Adéyẹmí ikú bàbá yìí ẹ máa ń sọ ipa ribiribi tí wọ́n kó nínú ìdàgbàsókè ilẹ̀ Yorùbá àti òmìnira ìran Yorùbá. kí ni nǹkan tẹ́ ẹ ní fún Aláàfin Ọ̀yọ́ tuntun tá a ṣẹ̀ṣẹ̀ jẹ yìí? nǹkan tí mo ní fẹ́ sìn ni pé tá a bá jọba gbogbo àwa Yorùbá àmọ́ máa gbàdúrà fún àdúrà mo gbà kábíyèsí ẹ káàbọ̀ sórí oyè Aláàfin àkíyín o ẹ káàbọ̀ adé apẹ́ lórí o bàtà apẹ́ lẹ́sẹ̀ tá àwa Yorùbá bá gbàdúrà bẹ́ẹ̀ tá a kì í gbàgbé láti fi kún wípé ẹ ó ṣẹ́gun ọ̀tá o ẹ ó rẹ́yìn òdì bó ṣe jẹ́ nìyẹn ẹ káàbọ̀. òótọ́ ni tí n bá ń sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà
nígbà tá a bá ń ṣèpàdé Yorùbá nation pé a fẹ́ gbára wa kúrò ní Nàìjíríà wọn ò kúrò lẹ́yìn wa wọn ò kúrò lẹ́yìn wa o ìjọ tá a kọ́ ṣèpàdé ńlá ní Ìbàdàn ní 2009 November 2009 tá a ṣèpàdé ńlá kan táwọn ọmọ wá láti gbogbo ilẹ̀ Yorùbá tí hall kún tí ò gba èèyàn mọ́ tá a láti lọ máa gbé loudspeaker sójú wíńdò káwọn èrò tó wà ń ta kán bá máa gbọ́ nǹkan tá à ń ṣe nínú ilé láàárọ̀ kùtù níjọ́ kejì kábíyèsí ránṣẹ́ pé kí n wá rí wọn mo dẹ̀ múra mo lọ sí Ọ̀yọ́ bí mo ṣe ń dé báyìí ní bàbá wa kábíyèsí ló di ọwọ́ mi mú ló mú mi wọnú yàrá kan lọ ó ní bàbá ìwà àtàwọn ọmọ ẹ orí yín lánàá tẹ gbariwo àti gbogbo èrò yín bẹ́ẹ̀ ṣe pọ̀ tó àwọn ò mọ̀ wípé ìjọ́ kan ń bọ̀ táwọn máa rí ọmọ Yorùbá tó ń jà bẹ́ẹ̀ yẹn fún ìjàngbara Yorùbá kí Yorùbá kúrò ní Nàìjíríà ká lọ máa ṣe tiwa lọ́tọ̀ pé láti ìbẹ̀rẹ̀ ni ò ti yẹ ká wà ní Nàìjíríà torí ẹ̀yà tí Ọlọ́run bless dáadáa ni wá a kì í ṣe ẹni tán kó mọ́ èrò àwa Yorùbá kì í ṣe ẹni tán gbọ́dọ̀ kó mọ́ èrò kò sí nǹkan tá à ń wá tá à ní àpọ̀ àwa lálọ́lá jù ní gbogbo Black Africa àwa là ń gbé ìlú ńláńlá là ń gbé ọba ńláńlá palace ńláńlá nǹkan kan àwọn yòó kò sí mìíràn ẹlòmíràn tó nírú wọn yẹn àwa Nàìjíríà wá fà wá sílẹ̀ títí àwa dẹni bí a ṣe wá dà báyìí àwa dẹni tá à ń bẹ̀bẹ̀ rí ká tó lè rí nǹkan kan Nàìjíríà àwa dẹni tá a lè náwó sí nǹkan kan pé tiwa nìyí ó tẹ̀ ẹ̀dẹ̀ wá burúburú báyìí débi wípé láti bí ọdún bíi mẹ́rin because this was 2019 2015 làwọn Fúlàní bẹ̀rẹ̀ sí àtàkì ilẹ̀ wa láti bí ọdún bíi mẹ́rin àwọn kan dìde wọ́n ní àwọn máa wá lé wa kúrò lórí ilẹ̀ wa wọ́n sì ń pa àwọn èèyàn wa lójoojúmọ́ yìí ni wọ́n pa àyàn bíi ọ̀la wọ́n rèpò obìnrin lọ́wọ́ ọ̀tún la wọ́n pa àwọn ọmọ tó ń lọ sí school pé òótọ́ ni pé a fẹ́ kúrò ní Nàìjíríà a ní ìdí láti kúrò ní Nàìjíríà òótọ́ nìyẹn ṣùgbọ́n òun ò mọ̀ wípé òun máa rí anybody tó máa dìde pé ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ dẹ̀ ṣe dìde bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe àdúrà lọ àwọn fẹ́ gbà fún mi pé àwọn tó nílẹ̀ Yorùbá á jẹ́ kó ṣeé ṣe ṣùgbọ́n kí n rántí kinní kan àwọn ọmọdé àwọn ọmọjú pé agídí kí n má jẹ́ káwọn ọmọdé lo violence ní ọ̀rọ̀ yìí o má jẹ́ káwọn ọmọdé ò bá ti lo violence á dà o kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ ní borí ọ̀tá dìde lọ́tún ọ̀tá dìde lósì ẹ̀ borí gbogbo wọn Yorùbá nation á jáde kúrò nínú Nàìjíríà wọ́n wá wọlé lọ wọ́n wá fi mí lẹ̀ sí yàrá yẹn wọ́n tún wọnú yàrá mìíràn lọ wọ́n wá wọlé wọ́n wá mú obì náà tó bí márùn mẹ́fà ńláńlá funfun dáadáa wọ́n wá ní láyé àtijọ́ táwọn bàbá wa wá fẹ́ rán ọmọdé níṣẹ́ wọ́n á pè wá tó bá ṣe kúnlẹ̀ síwájú wọn wọ́n wá fún ní kinní kan ó lè jóbi kékeré tó wà lẹ́nu tó ń jẹ lọ́wọ́ náà fún ọmọ pé gbà mo rán ẹ níṣẹ́ kó lọ jẹ́ iṣẹ́ yẹn òun fẹ́ sọ wípé òun rán àwọn ọmọ Yorùbá níṣẹ́ ẹ gba Yorùbá nation wá sílẹ̀ o ẹ ti bẹ̀rẹ̀ báyìí má jẹ́ kán dẹ́rù bà yín kẹ́ fi sílẹ̀ kẹ́ wá jù sọ́nù o èmi bàbá yín mi ò lè jáde la wá máa bá yín ṣe ṣùgbọ́n màá máa gbàdúrà fún yín nígbàkúgbà ni kábíyèsí máa ń pè mí pé bàbá Yárírà láàfin máa lọ sí Ọ̀yọ́ throughout títí kábíyèsí ti kúrò láyé wọ́n support Yorùbá wọ́n fẹ́ràn Yorùbá
kábíyèsí wa níwà láàfin akíyìn o àwọn tó nílẹ̀ Yorùbá wá dì yín mú dáadáa o ẹ̀yin náà ẹ di Yorùbá nation yín mú dáadáa ẹ dì í mú dáadáa o àwa tá a jẹ́ èèyàn yín a máa gbàdúrà fún yín àádẹ́ dì yín mú dáadáa aburú kan ò ní yà sọ́dọ̀ yín o iṣẹ́ tí mo fẹ́ rán sí yín nìyẹn kábíyèsí ẹ̀yin lẹni wá lẹni Yorùbá ló ní yín wọ́n fi yín jọba torí Nàìjíríà Yorùbá ló ń jọba wọn for more than 2,000 years kọ́rọ̀ Nàìjíríà tó wáyé. You are a king of the Yoruba people. You are not a king of Nigeria. Hold on to your own. Pray for your own always. Support your own. And the Lord God who created the Yoruba nation and made us a prominent people in the world will make you a prominent king among us. Kábíyèsí, ẹ káàbọ̀. Torí náà, kábíyèsí, bàbá wa, Abímbọ́lá Ọ̀wọ́adé Aláàfin of Ọ̀yọ́ kíkí tí mo fẹ́ kí yín ò jù báyìí lọ adé apẹ́ lórí o bàtà apẹ́ lẹ́sẹ̀ ẹ ṣẹ́gun ọ̀tá o ẹ rẹ̀yìn òdì o ó dàbọ̀. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rìnrìn káwí parí BGI TV we are the pace setters. Bàbá Gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.